ò tọ́ nítorí pé Yorùbá ò tó wọ́n mọ́ra wọn. Yorùbá tó ń tira wọn lẹ́sẹ̀ ọmọ Yorùbá ló gba lámù ní ọ̀tẹ̀. Oòduà ṣé kí n kọ́ délé pé mi àbí kí n fi ètùtù délé òkò pátápátá. Bá a bá ń pa ìkáyà mi dùn ọ̀rọ̀ tá a bá ti túmọ̀ pọ́ sí wẹ́wẹ́ ní yá ìlédè. Yorùbá dùn gbọ́ Yorùbá tòrò gbọ́ ẹ jẹ́ kí n fi Yorùbá kéwì mi kó yé gbogbo wa. Olóyè aláwìyé dé akéwì tí sọ̀tẹ̀lẹ̀ ọ̀rọ̀. Àmọ́ dábàá wa tó sọ̀rọ̀ tán ó tún ẹni ó bọ́ sí pàpọ̀ iṣẹ́ Yorùbá nù kò sì dá ká lóòótọ́ nú ká máa bá wọn gbàwé ìkàdọ́rùn. Olùdó àgbọ̀n mọ́tò lálákejì àwọn ọmọ rẹ̀ ti ń ṣọ̀tá láyé àṣebíjà ọ̀rọ̀ gbogbo ológun lé àfikẹ́dùmọ̀rẹ́ ó bá lágbára ní sùúrù. Olùdó àmọ́ àgbàdo àránṣẹ́ sáyé o. Ọmọ Yorùbá ti wẹ́pọ̀ pátápátá bàbá wá sí Yorùbá sílẹ̀ ọjọ́ ń lọ. Wọ́n ti jàjà àjàkù sẹ́ni tí ó dà wọ́n lẹ́jọ́ wọ́n bára wọn jà láìṣẹ̀. Ìjà tí Akíntọ́lá pẹ̀lú Awólọ́wọ̀ jà ní dọ́bídọ́bí ó lọ́kọ́ parí ṣùgbọ́n kò parí ó tún lé ní. Àwọn ẹni tó fara mọ́ Akíntọ́lá wọn kókun tó máa wo. Àwọn èèyàn tó fara mọ́ Awólọ́wọ̀ wọn ò fẹ́ kẹ́ni Akíntọ́lá mọ́kànlélẹ̀. Oòduà wọ́n ní wọ́n parí ìjà òun ní dọ́bí. Ó di náà ṣùgbọ́n kò wọ́n dẹ́nu ojú àpá òjòjú ara ọ̀rọ̀ kì í sá nínú Yorùbá bọ̀rọ̀. Ẹlẹ́kùn dákẹ́ ẹ̀fọ́ alágbàdo dákẹ́ ẹ̀ka ni ẹ̀làjà. À ń ṣe ẹ̀làjà bára ayé pẹ̀lú èrò ọ̀run. Ọmọ Yorùbá ẹ̀ wá wọ̀rọ̀ pọ̀ jàdáká ti tẹ́ ẹ̀ lẹ́pọ̀. Ọmọ Yorùbá ẹ̀ fà ìfura. Ògiri òṣèlú ti lámú nílẹ̀ Yorùbá. Aráyé wọ Yorùbá láàrin po èpè ọ̀sẹ̀ náà tí ó pàkẹ́ lọ̀gán rú iná tó lálẹ́ àbọ̀ Yorùbá tó ti mọ̀. Àwọn onítọ̀ kúkú márí bí wọn. Àwọn tó wọ́pọ̀ wọ́n dà wá rú. Wọ́n kó sí wa láàrin àwa ọmọ aládé wá gbógun síra wa. Wọ́n ti mọ̀ pé ọwọ́ ò lè tẹ Yorùbá bí wọn ò bá jà. Wọ́n kó dábẹ́dẹ́ nìlú bí wọ́n ń lù fún wa. Ṣé wọ́n ti mọ̀ wípé náà bá ń sọ̀rẹ́ apá àwọn olè ká wa? Wọ́n ti mọ̀ pé níjọ́ náà bá fi mọ̀ sọ̀kan Yorùbá gbára rẹ̀ lọ́wọ́ ìyà. Kàkàkà bára wa yóò tẹ̀lé wa bára wa ṣe. Yorùbá ló ń ṣera wọn ní ṣùgbá. Aráyé ń pín fún Yorùbá òkúra. Yorùbá ló ń ṣìyà pípẹ́ ní Nàìjíríà. Oòduà àyíkó mọ́tò lálákẹ́jì. Gbogbo ọ̀rọ̀ ló yípo máa wá Yorùbá lọ́wọ́. Ibi tó fẹ́ dá bí kò sẹ́nì kankan tó lè sọ. Wọ́n ti sọ Yorùbá ní táyà ọkọ̀ tí wọ́n fi ń kẹ́rù lórílẹ̀-èdè. Oòduà ọ̀rọ̀ yí wọ́n lọ́wọ́ gbà wá o. Ẹlẹ́kọ̀ọ́ òkè ọ̀hún dọ́gbẹ́dọ́gbẹ́ wọ́n ti mọ́wọ́ Yorùbá má pẹ̀ gan. Àwọn aṣáájú wa ni mo fẹ́ gbé sí bóyá owó lè yọ. Orúkọ rẹ ni mo ti pè wọ́n bóyá wọn akẹ́dáhùn lásìkò. Awólọ́wọ̀, Akínlóye, Akíntúndé, Abíọ́lá, Ṣọlá Sàràkí, ó tó gẹ́ o, ìjà yìí tó gẹ́. Kí ẹ̀kọ́ wọ́pọ̀ ní ó ràn wá lọ́wọ́ ibi eré bá gbé jà yìí ó fìyà jẹ gbogbo koríko ni. Ẹ̀bẹ̀ lábẹ̀ yìí ẹ má jà má ẹlẹ́ka gbàgbé ọ̀bẹ. Bẹ́ẹ̀ bá kọ̀ bẹ́ẹ̀ bá gbọ́, níbo lẹ fẹ́ kí tàwa Yorùbá ń gbé sí? Níjọ́sẹ̀ tí ń sọ̀tà kò ṣe wá lóore. Ọ̀rọ̀ náà bẹ́lẹ̀ yẹn bá dáhùn sí ọ̀rọ̀ rèé ẹ̀rọ tó gba Yorùbá là. Mo tiẹ̀ wá ronú mi wò kí ló dé? Kí ni Yorùbá bára wọn jà lájà tí ó gbó sí? Gbogbo Haúsá tí mo mà ló fẹ́ràn ara wọn. Èmi ọ̀rọ̀ máa ń wò sí jíjà òṣèlú débi pé kí Ìgbò dèrò ẹ̀yìn. Àwọn ọmọ Yorùbá ni wọ́n ṣòṣèlú bí ẹni pẹ́kẹ́ lòmí òbínú kú. Ṣebí Yorùbá ní dáhẹ̀ ara wọn. Ọmọ Odùduwà ti kóra wọn láti rí ohun tí ń ṣe Yorùbá pọ̀. Lágbájá ló ń jáde, tàmẹ̀dò ló dọ̀tí. Ṣebí bọ́pọ̀ tó bá fẹ́ ó yẹ ká fi ẹ̀rọ ìbò mi mu ọyọ́ kúkú ni. Àwa là ń tú àṣírí ara wa sínú ìwé ìròyìn. Ẹni oníwèé ìròyìn ń gbọ́ o. Daily Times, Comfort, Review, Herald, Adúgbòdú àbẹ̀yìn, títí lórí iṣẹ́ ìjàdí òyìn Yorùbá. Eléyìí ni mo fi ń kí wa kú àbọ̀ sórí ètò yín ètò wa Ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Aare òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas tí gbogbo àgbáyé pè ní olùkọ́ àgbà àkọ́kọ́ o. Mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dáyé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ṣe yí pé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní máa ṣe ọmọ aráyé lóore. Bákan náà mo dúpẹ́ fún gbogbo ẹ̀yà látìlẹ́yìn mi káàkiri ti ìbútò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹ̀dọ́ sì pẹ́yìn gangan ni ìtàn tẹ́ẹ̀ ní tán ẹ̀yin gangan ni àṣà tẹ́ẹ̀ ní sá. Mo dúpẹ́ fún àtìlẹ́yìn yín. Ẹ̀dọ́ sì pé ńgbàkúgbà tá a bá ti ń pè yín ẹ máa ń dìde sí ìtàn Yorùbá àti àṣà wa pé kò gbọdọ̀ parun. Nítorí ìwé ìtọ̀kan gbóngbóng ọ̀rọ̀ ti kú òní lè sí ẹjẹ́ ká ti gègé ọ̀sẹ̀ bàkú. Bọ̀dá kápọ̀rọ̀ òṣèlú máa yé àwa Yorùbá jẹ́ ọ̀tọ̀. Orin tí mò ń lò yìí mo ti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní orí WhatsApp
ilé ọmọ Odùduwà apá kìíní apá kejì ni tí bàbá wa olóyè alásàlẹ̀ Ìbàdàn olóyè Ọláníwájú Adépọ̀jù tó jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú kákéwì. Wọ́n mọ Láríwájú Adépọ̀jù nílẹ̀ ìdókè òkun. Kódà iṣẹ́ kan ń bẹ tó ṣe pé àwọn òyìnbó wọ́n ń ṣe lọ́wọ́ lórí àwọn ìwé tí bàbá wa Láríwájú Adépọ̀jù kọ àti àwọn iṣẹ́ ìwádìí míì tí wọ́n mú ní Áfíríkà. Wọ́n dẹ̀ mú iṣẹ́ bàbá wa Láríwájú Adépọ̀jù ọ̀rọ̀ ibòmíì lèyùn. Ẹ wá wo àwo orin 40 ọdún ó ti lọ lórí àwo orin. Ní ọdún 1979 nígbà tí a fẹ́ gbé ìjọba fún àwọn olóṣèlú, mo rò pé ọ̀gágun ajagunfẹ̀yìntì Olúṣẹ́gun Ọbásanjọ́ Àrẹ̀mú ẹbọrọ òwú ló ń bẹ lórí àpèrè. Àdìbò gbogbo alárí bí nǹkan ṣe rí tílẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò bá pa ọwọ́ pọ̀ tẹ́ wà lọ́kàn ni ìkan ó ṣeéṣe kára bàbá wa Awólọ́wọ̀ wọlé wọ́n fẹ̀yìn Ṣàgàrí janlẹ̀. Ṣùgbọ́n Haúsá dúró lórí páwọn ọmọ táwọn ń ṣe. Ṣàgàrí wọ́n kàn lọ́ọ́ mú wá láti ibì kan tẹ́nìkan kò gbókọ rẹ̀ rí. Ó sì fi ẹ̀yìn Síìkì àti Awólọ́wọ̀ tí wọ́n ti wà nínú òṣèlú ti pẹ́ tó ṣe pé àwọn ni wọ́n gba òmìnira fún wa, ó sì fẹ̀yìn wọn janlẹ̀ torí pé kí ni àwọn kan ti gba ìlú ńgbà náà. Nígbà wá di ọdún ìbò míì ní 1983 bàbá wa Láríwájú Adépọ̀jù àwọn wo sàkún wọ́n sì wòye wọ́n rí ibi tọ́rọ̀ tí ń bọ̀ wọ́n rí ibi tọ́rọ̀ tí dé dúró ni wọ́n bá jáde pẹ̀lú orin ewì tí wọ́n pè ní ọmọ Odùduwà láti pe gbogbo ọmọ Odùduwà yìí pé ká ronú wa wọ́n pè gbà náà wọ́n dẹ̀ bá wọn sọ̀rọ̀ wọ́n pe gbogbo àwọn èèyàn. Bàbá wọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ń bẹ láyé ńgbà náà, Akíntọ́lá ti lọ ti pẹ́. Ṣùgbọ́n àìrìn pé ejò tó jẹ́ yóò jejò débi wípé Ṣàgàrí tó wọlé kó tó di wípé péjọba oṣù méjì àbí mélòó wọn ṣe ńgbà náà tí ọ̀gágun Muhammadu Buhari tó jẹ́ ààrẹ Nàìjíríà nígbà tó fi gba ìjọba. Nígbà tó gba ìjọba gírígírí ẹ lọ pààrọ̀ owó ọ̀sẹ̀ méjì àbọ̀jọ́ méjìlá kọ́ ló fún Nàìjíríà ńgbà náà bó ṣe kó gírígírí bọ ìlú ni. Ṣe pé nínú ìlànà kò sí ètò ayé kankan tó ti bá òfin mu. Ṣùgbọ́n gbogbo ìjọba ológun ni tá ń fẹ́ kú tá ń fẹ́ gbé mú bàbá Wàhídì ni wọ́n fi ṣe nígbà náà. Ó jẹ́ kí Buhari ó lè jẹ ó jẹ́ kó lè jẹ lọ. Mo ti ń lo àwọn orin yìí ti pẹ́. Ní ọdún tó lọ mo ti bẹ̀rẹ̀ sí ní lo àwọn orin yìí títí láti bí oṣù kejìlá ọdún tó lọ wọ January ọdún yìí mo bẹ̀rẹ̀ sí ní lo àwọn orin láti lè tawájí. Ìgbà míì bẹ́ẹ̀ mo tiẹ̀ fílẹ̀ mo lò látòkè délẹ̀ pé ká gbọ́ tó ṣe yí pé ọ̀pọ̀lọpọ̀ náà ni wọ́n sì ní àwọn nífẹ̀ẹ́ síta fún wọn lórí WhatsApp. Kí ló mú náà wa tí ń ṣe bẹ́ẹ̀ wọ́n ẹ wo náà yẹn o. Ọ̀dà bó ti dúró tí ò bá ti ní ṣe kẹ́ ẹ̀ wù kẹ́ ẹ pààrọ̀ ẹ̀ síbòmíì. Ìní ẹ̀rí nígbà táwọn kọ́ bẹ̀rẹ̀ ètò náà ìní ojú òpó bá sì bẹ̀rẹ̀ bóyá wọ́n ti ẹ̀ flag ẹ̀ ní bí nǹkan kan lọ́rọ̀ lù ní wọ́n kọ́kọ́ lọ àti ẹ̀ tí ìbẹ̀rẹ̀ gan àìsọ̀rọ̀ ta tó fi wọlé padà. A sì dúpẹ́ náà a ti wà lórí 5G network. Mo rò pé MTN ti ń ta àwọn kíní rútà wọn àwa náà ti wò lórí online. A ti wà lórí 5G network kì í tí ì kárí gbogbo Nàìjíríà àti gbogbo ìlú Ìbàdàn tá a wà ẹ̀ ṣùgbọ́n ó ti dá àwọn agbègbè kọ̀ọ̀kan. Nígbà tí a wá rí i pé àwọn orin yìí ó bá gbà mu àlọ́ a sì fi ń pè wá sákíyèsí a sì ń tẹra mọ́ láti bá wa sọ̀rọ̀. Tá a bá gbàgbé mo ti sọ ti pẹ́ ó ti pẹ́ kì í ṣe ọdún kì í ṣe ọdún kan kì í ṣe ọdún méjì kì í ṣe ọdún mẹ́ta kì í ṣe ọdún mẹ́rin ọ̀rọ̀ Yorùbá nation ti ṣẹlẹ̀ àbí òṣèlú èmi èso lóṣèlú àmọ́ Tinubu ni mò ń ṣe. Àwọn tó bá ti ń ba mí bọ̀ ní ìṣọ́ àwọn tó ẹ̀sẹ̀ darapọ̀ mọ́ mi àwọn olólùfẹ́ mi ti pẹ́ wọ́n mọ̀ tí mo máa ń sọ pé èmi èso lóṣèlú o Tinubu lè ní í ṣe torí pé èmi gbé ní Èkó mo gbé ní Ìsọlọ̀ láàrin ọdún 7 sí 8 gbogbo ìṣèjọba Tinubu mo wà lÉkòó gbogbo bí Fáṣọlá ṣe wọlé mo wà ní Èkó ayé Fáṣọlá ni mo kúrò lÉkòó tí mo padà sí ìlú abínibí mi nílùú Ìbàdàn nílùú Olúyọ̀lé. Ilé jẹ́ kí n mọ̀ èmi èso lóṣèlú ṣùgbọ́n mo mọ̀ nípa tí wọ́n bá léèyàn ní àfojúsùn fún ìlú àti ìṣe ìlú mo mọ irú àti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kọ. Ṣùgbọ́n nígbà tọ́rọ̀ Yorùbá nation ṣẹlẹ̀ oríṣiríṣi là ń rí táwa bá sì ń sọ̀rọ̀ àmọ́ tá à ń sọ. Ẹ rí ńgbà kan ọ̀pọ̀lọpọ̀ àwọn kan jáde àwọn yóò fi hàn ní àmì lè ń bú
tá a bá ti lè mẹ́nu lọ pé táwọn lágbájá ń ṣe bóyá Professor Banji Akíntóyè ni àbí Sunday Igboho ni wàhálà ti dé. A sì sọ fún yín pé àwọn tá à ń sọ tẹ́yìn náà láwọn tó sì mọ̀ ìpìlẹ̀ èèyàn lè máa sọ̀rọ̀ ìfẹ́ àníjù tẹ́ bá ní sí èèyàn kò ní jẹ́ kẹ́ ẹ wo ta gbé èèyàn ṣe rí. Gbogbo èèyàn ní ìsinmi ọ̀jáde tí ó pera rẹ̀ ní nǹkan. Ìwà fẹ́ ká gbọ́ ọ́díò yìí fọ́ìsì Sunday Àárọ̀ ẹni tó sọ̀rọ̀ ó súnmọ́ lóye Sunday Igboho súnmọ́ Igboho dáadáa. Ẹ wá gbọ́ ìgbà tọ́rọ̀ ẹ ti jáde àwọn akẹ́ ti jáde wọ́n ní bọ́gẹ́ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n afẹ́kọ́ mọ̀ bẹ́ẹ̀. Àwọn eléyìí ṣetán láti kó àwọn ẹ̀rí jáde ṣùgbọ́n oyún kọ́lọ́kàn bí kò ṣe bá ṣe dìbò Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti wọlé. Ní ká ṣọ́ra èmi sì máa ń kìlọ̀ fún wa lè mọ Yorùbá tó wà. Aare òpìtàn ni mí mọ́mọ́lẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a rí kọ́là wa lè sọ. Ẹni tá a gbójú okùn lé ọ̀jẹ̀ ni a gba. Igi Ẹlẹgun ló pọ̀ jù nínú àwọn tẹ́ ń pè ní èèyàn. Igi Ẹlẹgun ló pọ̀ jù. Níwàá fẹ́ ká farabalẹ̀ á gbọ́ first message yìí kí n tó di pé màá wá sọ̀rọ̀. Ó sì ṣe é ṣégbà tá a bá parí bóyá Yorùbá ronú láàlò tá a fi jáde àbí ewì tí Àkàndá ọ̀rọ̀ Awíkókó ẹ̀sẹ̀ gbé jáde ní òní. Ewì ń dùn gan o ọ̀rọ̀ ìṣítìsì ni ó sì rán wa létí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ti ṣẹlẹ̀ lọ tọ́pọ̀lọpọ̀ wọ̀ ọ̀mọ̀. Ẹ jẹ́ á kọ́kọ́ gbọ́ first message yìí ná. Oòduà gbè wá kò ní gbé ọ̀dàlẹ̀. Mo kí gbogbo ọmọ Yorùbá ní jílé toko. Orúkọ mi ni Sunday Adébáyọ̀ tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Sunday Àárọ̀. Sunday Àárọ̀ ló fẹ́ bá wa sọ̀rọ̀. Sunday Adébáyọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Àárọ̀. Nígbà tí Kóìkì ń sọ̀rọ̀ ó dákọ̀ Sunday Àárọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dákọ̀ Sunday Àárọ̀. Ẹni tó súnmọ́ Ìgbòho pẹ́kípẹ́kí ẹ sì rọ́pọ̀lọpọ̀ àlàyé tó fẹ́ ṣe fún wa. Ìní ìgbà táwa ti ń pariwo pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni. Ìjọba ọkọ̀ lo fìlà fi ṣe ètò ẹ̀kejì tí ń lo fìlà ṣètò ni. Ẹlòmíì fẹ́ lè hán wáyà mú. Èmi ò ẹ̀sẹ̀ máa pariwo mo sọ èmi èso lóṣèlú àmọ́ èmi ò mọ ọ̀rọ̀ ìlú kàn mí ṣùgbọ́n nípa òṣèlú Bọ́lá Ahmed Tinubu lè ní í ṣe. Tẹ́ bá ní ilé ìwé òṣèlú ibi tẹ̀mí ń lọ nù. Ọ̀rọ̀ sí tí ìtò sọ tán tààràtàrà ọlọ́wọ́jì Bọ́lá Ahmed Tinubu wọlé láyọ̀ ìlú ó sì tòrò. Struggle Yorùbá nation àjọ bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni kò ṣe kí wọ́n pò àwa sínú ẹ̀. Kọ́lọ́run kó ṣàánú wa. Ṣe rí ibi tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá fojú sí ọ̀run gbábẹ́ òun làwa ṣe jáde lánàá tá a fi lọ sí ọ̀dọ̀ Bọ́lá Ahmed Tinubu tá a lọ dìgbà fún torí pé kò ṣọdún yìí kò ṣọdún tó lọ tí Sunday ti ń rán mi Sunday Igboho tó ti rán èmi Sunday Àárọ̀ tó ti rán mi lọ sí ọ̀dọ̀ Bọ́lá Tinubu tí ó dẹ̀rù kó bá mi ò jíṣẹ́ mo ti jíṣẹ́ tó iṣẹ́ yẹn ti kan Bọ́lá Ahmed Tinubu lára ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà ó ti rán bàbá wa Muideen Bello Ajani ó ti rán wọn lọ síbẹ̀. Ẹgbọ́n tẹ́ni yìí sọ Sunday Igboho ó ń rán òun sí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn yẹn ó ti rán bàbá wa Sheikh Muideen Ajani Bello ó ti rán àwọn náà sí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ó ti rán ọba Olúgbọ́n lọ síbẹ̀. Kábíyèsí o ọba Olúgbọ́n mo sí fìlà forí adé o wọ́n ní wọ́n ti rẹ́yìn náà wọ́n ti bẹ̀yìn pé ẹ bá wa bẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu o ẹ bá wa bẹ̀ ẹ́ o lórí kí ni wọ́n fẹ́ bẹ Tinubu sí. Tí pùfù wà ìjáde ta jáde lánàá tó bá lóun ọmọ pa ó parọ́ ni gbogbo nǹkan tó lọ́mọ bá fi jẹ̀dá yà kó fi jẹ ẹni tí ó bá parọ́ láàrin mi àti ẹ̀ níyà. àṣẹ. kábàkọ́ra fún wa tí Sunday Igboho tó ń kó àwọn ọmọ Yorùbá lọ irọ́ ni ṣebí sọ́ọ̀kù tájọ́ ń ṣe ni
níjọ́ tó ń àtàkì ilé èmi àti ẹnìkan náà jọ lọ sí Kútọ́nù, èmi mo lájọ dé Kútọ́nù. ẹ̀gbọ́n tí ẹni yìí sọ níjọ́ tí wọ́n wá kọlu ilé Sunday Ìgbòho sà tó fi owó baba dami tó fi sá lọ sí Kútọ́nù, àwọn méjèèjì ni wọ́n jọ lọ torí pé aṣọ tó súnmọ́ ni dáadáa ni, tó súnmọ́ Sunday Ìgbòho dáadáa ni, tó sì mọ tó ń sọ, tó súnmọ́ Sunday Ìgbòho dáadáa ni, kì í sí pé bóyá ẹnìkan tí ń bẹ ní òkèèrè ó jọ ìmọ̀ pé ibi tí Sunday Ìgbòho ń kó wa lọ lórí ṣọ́ọ̀bù oko ìparun ni. Tẹ́ ẹ̀ bá gbàgbé Professor Banji Akíntóyè àgbà Yorùbá Nation ní December 2022, Dúpẹ́ Onítìrí àgbà Yorùbá Nation ní December 2022, Sunday Ìgbòho àgbà Yorùbá Nation ní December 2022. mo wá wò ṣùgbọ́n pọ̀lọpọ̀ èèyàn mọ bẹ́ẹ̀ sì máa ń fálú èèyàn ó yá wọn làákàyè táwa bá ń sọ̀rọ̀ àwárí ìran a sì súnmọ́ ibi tó èèyàn ti ń gbọ́rọ̀ a sì ń fi etí gbọ́rọ̀ ṣùgbọ́n a gbọ́dọ̀ fọ̀rọ̀ síkùn bí àgbà. nígbà náà mo sì sọ ṣé ìgbà pé lọ́dún tọ́lọ́ mo ti pàápàá àníwèrè ọ̀pẹ tí ń wù ṣẹ́ ká mọ́ gba Yorùbá Nation. nígbà ó sì di January gbogbo ẹ̀ mo ṣàlàyé òjò oyè wa fíbò àgbà yahoo bàbá Bánjí Akíntóyè àti gbogbo àwọn yahoo yòókù náà lẹ́ẹ̀mọ́ gbọ́ ẹ̀ bí Sunday Ìgbòho náà ṣe jẹ́ yahoo tí wọ́n ń yahoo fún gbogbo ẹ̀ náà lẹ́gbọ́. ṣé gbogbo eléyìí ọ̀jẹ̀ tuntun yìí pé bóyá àwọn ò mọ̀ ti ń lọ ṣùgbọ́n àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ ẹ jẹ́ kí Sunday Ìgbòho fúnra rẹ̀ ó jáde sọ pé irọ́ káwọn ènìyàn wá bẹ̀rẹ̀ sí ní kó ẹ̀rí jáde gbọ́ ẹ̀ tí gbọ́ nǹkan kan o. so kọ́lọ́n kó ṣàánú wa. ẹ ti ẹ̀já ṣe báyìí kọ́ má dàbí ipá ààrẹ òpè tó fẹ́ máa gbẹnu ọ fẹ́ máa sọ̀rọ̀ ẹ jẹ́ ń pe láti bẹ̀rẹ̀ kí n dákẹ́ kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ kò sí tọ́kàn mi ọ̀rọ̀ mọ̀lẹ́bí ni ẹ jẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ mọ̀lẹ́bí láàrin ara wọn ni. Oòduà gbè wá kò ní gbé ọ̀dàlẹ̀. Mo kí gbogbo ọmọ Yorùbá ní tilé toko. Orúkọ mi ni Sunday Adébáyọ̀ tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Sunday Àárọ̀. Struggle Yorùbá Nation àjọ bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni kò ṣe kí wọ́n pè wá wá sínú ẹ̀. Kọ́lọ́run kó ṣàánú wa. Ṣé rí ibi tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá fojú sí ọ̀run gbábẹ́ òun làwa ṣe jáde lánàá tá a fi lọ sí ọ̀dọ̀ Bọ́lá Ahmed Tinubu tá a lọ dìgbà fún torí pé kò ṣọdún yìí kò ṣọdún tó lọ tí Sunday ti rán mi Sunday Ìgbòho tó ti rán èmi Sunday Àárọ̀ tó ti rán mi lọ sí ọ̀dọ̀ Bọ́lá Tinubu tí ó dẹ̀rù kó bá mi ò jíṣẹ́ mo ti jíṣẹ́ tó iṣẹ́ yẹn ti kan Bọ́lá Ahmed Tinubu lára ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà ó ti rán bàbá wa Muyideen Bello Ajani ó ti rán wọn lọ síbẹ̀ ó ti rán ọba Olúgbọ́n lọ síbẹ̀ tí púfù wà ìjáde lánàá tó bá lóun ọmọ pa òun parọ́ ni gbogbo nǹkan tó lọ́mọ bá fi ń jẹ̀dá yà kó fi jẹ ẹni tí ó bá parọ́ láàrin mi àti ẹ̀níyà. kábàkọ́ra fún wa tí Sunday Ìgbòho tó ń kó àwọn ọmọ Yorùbá lọ irọ́ ni ṣebí sọ́ọ̀kù tájọ́ ń ṣe ni níjọ́ tó ń àtàkì ilé èmi àti ẹnìkan náà jọ lọ sí Kútọ́nù èmi mo lájọ dé Kútọ́nù. so kọ́lọ́run kó ṣàánú wa. Struggle ọmọ Yorùbá ti sọ di alternative rẹ̀ láti máa fi gbàwó lọ́wọ́ ẹrú gbàwó lọ́wọ́ làkàṣègbè dídí lọ́rọ̀ ọ̀dọ̀ àwọn olóṣèlú tí proof ẹ̀ wà lọ́wọ́ títún tiwa táwa lè mú jáde sọ̀rọ̀ mi yé lọ́sùgbọ́n lọ́dìbò Ọ̀ṣun state ó ṣe Fádélékè àwọn ọmọ ẹ̀ wà ń bẹ̀ àwọn proof wà ọ̀dọ̀ àwọn bàbá Ayọ̀ Adébánjọ ó rán ìyàwó ẹ̀ lọ gbowó ń bẹ̀ ìyàwó ẹ̀ ìyá Ayọ̀ ó rán lọ gbowó ń bẹ̀ tí wọ́n proof ẹ̀fẹ́ mi tó mọ iye tó ti gbà mẹ́ tó dẹ̀ fi wọn lọ́kàn balẹ̀ mẹ́ pé àwọn aṣẹ́ fún Peter Obi ṣe ó lè ṣe fún Peter Obi ni ó léèyàn tó kó fún tí ó kó lẹ̀ fún Peter Obi àwọn alákérò wa wá sínú struggle Yorùbá Nation ó ti pẹ́ táwa ti wà nínú struggle ṣùgbọ́n a rò pé bóyá pé ọ̀nà wà ń bẹ ni ìbúra tó kún fún ìbúra èké ìbúra ẹ̀tàn ni. So now ọgbọ̀n owó tó ń gbà kiri lọ́wọ́ àwọn olóṣèlú lọ́wọ́ àwọn Shina Peller
lọ́wọ́ àwọn ọmọ Yorùbá mi náà tàtà àwọn Yorùbá tàtà mi tọrọ kò bóyá kí ni nǹkan tó fi ṣe. ọlọ́fin ilé sí Germany òfin kọ́ shopping complex sí Mùwé nígbàfọ̀ òfin kọ́ duplex sí Fògbó ìyàwó ẹ̀ náà kọ́ ó kọ́lé sí Ẹdẹ gbogbo púfẹ̀ ló wà lọ́wọ́ fídíò wà lọ́wọ́ wa ẹ jẹ́ kó di during the week ọ̀sẹ̀ tá a máa mú yìí kán tó dìbò a ṣe world press conference gbogbo proof bó ṣe ń gbowó lọ́wọ́ ṣe àkáǹtì tó fi ń gbà gbogbo ẹ̀ là á mọ̀ tẹ́mi kankan tí mo ti bá gbà rí tó ti rán mi lọ sọ́dọ̀ olóṣèlú ṣùgbọ́n ṣe mọ̀ pé kọ́lọ́n kó ṣàánú wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ nǹkan tó kàn èyí tá a lọ ṣe lánàá tá a lọ dìgílà fún Bọ́lá Ahmed Tinubu ẹni tó bá ronú jinlẹ̀ dáadáa á mọ̀ pé àwa ò fi Yorùbá nation lẹ̀ a gbọ́dọ̀ pòfo ọ̀nà méjì ni ṣé ká tún lajú sílẹ̀ kí Àtíkù tó wá ṣe president tí Fúlàní lọ Fúlàní tún dé Fúlàní náà ló pa wá ní Yorùbá àwọn oníṣẹ́rú ẹ̀ o proof ẹ̀ wà ibi tó ti pèèyàn tó ní kán lọ bóun bá Àtíkù bóyá wọn máa rówó gbà lọ́wọ́ Àtíkù fún òun àwa gbogbo proof ẹ̀ lẹ̀ wá sọ fún yín àwọn ò ní parọ́ mọ́ tó ẹni dọ́wọ́ bí alẹ́ máa ń balẹ̀ lọ ni ẹni tó bá ládùúgbò tán ló máa parọ́ tí ó máa parọ́ tí ó máa ṣépè rọ́ ṣùgbọ́n àkọ́mọ́ wọn gbọ́n pé bí ọba lọ lógún ọdún ọjọ́ kan tuntun báyìí ló tó bá àwọn proof ẹ̀ wà lọ́wọ́ ọ̀run tàwa tá a tù síta tó bá tásìkò because kò sọ gbọ́dọ̀ àfi ní tù síta náà torí ìwọ tó rán wa lọ́ka lọ́ba ẹ̀bẹ̀ Tinubu ló wà ní ọ̀rẹ́ kìíní gbọ̀ngàn a lọ síbẹ̀ àwa gbé personality tiwálẹ̀ agbórúkọ tiwálẹ̀ a lọ síbẹ̀ on behalf of your name àgbo lọ́wọ́ àgbẹ̀gbọ́ ni ẹ fún wa lówó no báwo lẹ́sẹ̀ bá release Sunday Igboho lásán ẹni kó bọ́ síta kó jọ kó sọ síta pé òun ọ̀rẹ́ mi lọ síbẹ̀ mi Sunday Adébáyọ̀ aliasaro kò rán mi lọ sọ́dọ̀ Tinubu tí mo ti lọ bá àwọn èèyàn Tinubu tí ò bá ibùdó nínú ọdún tàwa yóò sì pè mí kí n bọ̀ wò kí tó bọ̀ ń lọ síbẹ̀ nígbà tí ewé bá parí ìjà tó wà lẹ́gbẹ̀ẹ́ gbogbo bá jẹ́ gbogbo mo sọ gbogbo owó tẹ̀ ń gbà tẹ́ ẹ̀fẹ́ nìkankan tí wọ́n ń dáná owó yé wa yọ lọ́hùn ṣùgbọ́n ìyẹn kọ́lá owó kọ́lá wa wà áfítà bọ́mọ Yorùbá ṣe máa bọ́lẹ̀ ní oko ẹrú ni so gbogbo púpù àwọn kan tó ń fowó ń ṣàwọ́ àgbègbè síta tí ò sí lọ́bẹ̀ tàbá paramọ́ kọ́lọ́ ń fi àjọ tàbá paramọ́ ẹ máa wò gbẹ̀yìn ẹ̀ so bọ́rọ̀ tèmi ṣe jẹ́ ní èmi àwa tá a lọ sí kí ní àròjinlẹ̀ ní ó tẹ̀ mọ́ ń pa ẹ̀ tó wá ní kọ́kọ́ lọ bẹ̀ last week tọ́ndẹ̀ fún lábọ̀ pé àlọ́ nǹkan bàbá làlọ́ ṣe ta ní tàdẹ̀ tí wọ́n dẹ̀ sọ fún pé wọ́n lọ ti rán bàbá mú ìdí ìbílẹ̀ òun náà wá rí ó dẹ̀ ti rán ọba Olúgbọ́n wá rí àwa lọ́bẹ̀ ká lọ dé ládé ni so ó fẹ́ yí ọ̀rọ̀ mọ́ wa lórí ṣùgbọ́n àwa ó fún gbogbo tó ṣẹlẹ̀ kán tó dìbò níjọ́ sátọ̀dẹ̀ tó ń bọ̀ odò àgbè wa kò ní gbọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. aládé nǹkan àwọn náà. odò àgbè wa kò ní gbọ́dọ̀ rẹ̀ àti gbogbo ọmọ Yorùbá ní tilẹ̀ tó. Yorùbá wa náà ti rí ibi tí ọ̀rọ̀ dé dúró báyìí àti rí ibi tọ́rọ̀ dé dúró. Nígbà mo rí ọ́díò yìí kò bé mi lójijì ó lè bá àwọn tí wọn ò bá mọ tí ń lọ ó lè bá wọn lójijì ó sì lè bá àwọn tí wọn yìí bá wò pilẹ̀ ó lè bá wọn lójijì. Dr. Sikiru Ayinde Barrister akọrin kan ayọ̀ tẹ́tí bọ́mọ náà ṣe kọ́rọ̀ dé aráàlú òbírí níbi tó ti rọ́rọ̀ ẹ bá lọ gbórin Dr. Sikiru Ayinde Barrister ayọ̀ tẹ́tí ṣùgbọ́n nígbà tó yá ó ní kí ló kù tóun ó ṣe ọlọ́run ọgbà ọba létí gbogbo aráàlú olówó inú wa ẹ̀sọ́ dọwọ́ rẹ ọlọ́lá àánú wa ẹ̀sọ́ dọwọ́ rẹ gbogbo kíbikíbi tó bá ń lọ làwa ń bá ọ lọ àmọ́ kó rántí pé ìṣẹ́ kì í pa ni ayọ̀ ló ń pa ni tẹ́ bá lọ gbórin Dr. Sikiru Ayinde Barrister ló kọ́ ọgbọ̀ba létí náà lóòótọ́ o níjọ́ tó dá wí ó ní owó ń bẹ lọ́wọ́ òun pàṣẹ
bí mo gbọ́ba létí kò lè wọ̀ o ọba ò lè ní nítorí ẹ fi ìlú lẹ̀ ọba sì jó wájú bá kó lè ń gbọ́ ọjọ́ pé tí ó sì gba ọba létí ọba ò sì sọ̀rọ̀ bá wọlé ọba sì ní wọ́n lọ mú ayọ̀ tẹ́tí wọ́n lọ mú ìyá rẹ̀ wọ́n lọ mú bàbá ẹ̀ wá nígbà wọ́n kọ́ ṣèdájọ́ ó ṣàlàyé ọkọ̀ tí a sọ ọmọ níbi ọkọ̀ ọmọ wọn lòun ó ti bẹ̀rẹ̀ ọmọ yẹn kọ́ lóde ọkọ̀ ládé ẹ̀bìrì wọ́n lọ rágbà lọ́nà bàbá wa ẹ̀jọ̀ ẹ̀yà mi làákàyè ọmọ bóyá wèrè ní ń bá bọ̀ ọmọ bóyá dìdìrì ní í sọ ọmọ bóyá ranù ní í ṣe tó fi dàgbà ṣé gbogbo àgbà ní ń dàgbà re ẹ̀rí ń gbọ̀rọ̀ ọkọ̀ ti ṣẹlẹ̀ bàbá bá ń jí méjèèjì ni wàhálà ṣẹlẹ̀ àmọ́ àwọn tí wọ́n jẹ́ ń bẹ̀ wọ́n ètè pé wọ́n gbé e wá kíní ìtò pin ọmọ Yorùbá pọ̀ ẹ rí i pé níbẹ̀rẹ̀ ọdún yìí àwọn bàbá bá ń jí méjèèjì ọ̀rọ̀ òṣòwò akọ̀wé náà tó jáde wọ́n fẹ̀sùn kàn gbogbo ẹ̀ ní agbọ́ láàrin wọn mo ní wẹ́ẹ̀dàn ẹ̀kí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gbogbo yín ń lọ wọ́n ti bá wa kọ àwọn orúkọ àwọn Dr. Sikiru Ayinde Barrister yẹn sí wọ́n ti bá wa kọ sí ojú agbègbè wa agbájẹ́lọ ládẹ̀dẹ̀ ẹ̀gbò ilẹ̀ ẹni tí wàá bá ń bẹ láyé ni ọdún ni wọ́n bá pé ọmọ ọdún márùndínlọ́gọ́rin 75 years ilẹ̀ ẹni Dr. Sikiru Ayinde Barrister ṣùgbọ́n tá a bá ń wò ó tá a bá sì ń gbọ́ àwa máa ń dákẹ́ fọ̀rọ̀ síkùn bí àgbà nígbà kan tí mo sọ̀rọ̀ ẹnìkan jáde ó bẹ̀rẹ̀ sí ní bú mi ṣe gbogbo ẹ̀ nígbà sọ̀rọ̀ mọ́kàn ọ́ra ṣe ìtọ́wò lásán ní òní bá ń bú mi àwọn tó sì súnmọ́ tán mọ̀ mí wọ́n bá sọ̀rọ̀ òun náà sì ọ̀rá sẹ́nu ẹ̀ wẹ́m ni èmi ẹ̀ mọ̀ rí tí wọ́n wò gbogbo ajá tí bá ń gbóni kọ́ la lè sọ̀kù mọ́ ọ̀hún lọ ọ̀rájẹ́lẹ̀ ọlẹ̀ lóko orítọ̀ wọ́gbò nílẹ̀ bíbi tó ń lọ àti pé àwọn wọ̀nyí kí nípa wọn nílẹ̀ Yorùbá mi a máa sọ kí nípa wọn nílẹ̀ Yorùbá sì kákà máa sọ wótòwótò Kóìkí jáde ní ànágbà tó ń sọ tiẹ̀ olóyè Sunday Igboho ọ̀ràn wọn lọ ní òun gbẹnu sọ fún olóyè Sunday Igboho òun ṣe gbogbo ẹ̀ ókè bẹ́ẹ̀ náà la gbọ̀ tó àkú ní làákàyè lórí ẹnì yìí sọ̀rọ̀ ó mẹ́rin wá ó sì tó sọ ó tó fi orúkọ Sheikh Muideen Ajani Bello pé ó ti rán àwọn náà lọ ẹ bá mi bẹ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Jagaban of Africa ó tó rán bàbá wo Olúgbọ́n lọ sẹ́mọ̀ yìí pé asọ̀rọ̀ sọ́bọ́tò Sunday Igboho sọ yìí pé Tinubu òun ó yìnbọn fún látẹ̀yìn sẹ́mọ̀ pé ó ti sọ èèyàn bíi Tinubu lè jẹ́ èèyàn bíi tèmi náà èmi fojú ọ̀rọ̀ kékeré kéré létí mi ọ̀rọ̀ kankan ò sì wúwo létí mi tó bá jẹ́ pé káfíìsì sọ̀rọ̀ ọkọlù ọ̀ni ọkọlù bálọ́bálọ́bá ìwọ Sunday Igboho náà ló mú Yàyà Gàmbàrí sọ́dọ̀ ṣùgbọ́n torí báwa ń wò ń gbà wọn àmọ́ pé ibo náà lẹ́ẹ̀ bàjá ṣéwé atámọ́ bàtà pọ́n ilé rẹ̀ wọ́n kí Yàyà Gàmbàrí bọ̀ títí ń bú gbogbo àwọn àáfàá ńlẹ̀ Yorùbá ṣùgbọ́n tọ́lọ́run fi bá yín ṣe é gbà rájàrájà yín ra dùgbùlùgì dọ́dọ̀ wá ń bàdàn kó máa ń sọ Ìbàdàn kó èèyàn mọ́ra ṣùgbọ́n kéèyàn kókó pé kéèyàn ó lè pe ìbọn lórí ojú ọ̀run kéèyàn lọ máa gba ìbọn lọ́rùn gan kó ṣe pé àwa tó rà àwọn màláìkà níyẹ̀ tí Ìbàdàn bá fẹ́ bínú ó bínú. ìwọ tó ń ṣe omú Saheed Shittu kójú gbogbo àwọn náà tó là ó mú gbogbo wọn bọ̀dí. Saheed Shittu tó láàfáà súnà ló ó sì ń bá Sunday Igboho kìí ṣe kírísítẹ́nì kìí ṣe mùsùlùmí oúnjẹ oyè gbogbo ayé pé ẹbọ òun ló ń ṣe ní tààràtààrà só papọ̀. Alhaji Muideen Ajani Bello bàbá òun ni bàbá rẹ̀ ò sí lè bá sọ̀rọ̀ ṣùgbọ́n gbogbo nǹkan ọ̀rọ̀ pọ̀ tábánikà máa tú gbogbo ẹ̀ àwọn tá a fi igi gún mú pọ̀. gbogbo ẹ̀yìn àwọn èèyàn tẹ́ máa wò ká máa sọ̀rọ̀ kẹ́nu wọn máa dùn kọ́ kẹ́nu wọn ọ̀dà nígbà tí Sheikh Abo tó kú tán ni gbogbo ayé tó rí pé wàlíyì Ọlọ́run ni. nígbà wọn ni wọ́n bá 17,000 naira ní àkáǹtì àbòtọ́ ẹnìkan bá ní sọ́ọ̀sì wọn fi ń dákọ̀ wàlíyì Ọlọ́run mo ní pé 17,000 wọ́n bá lákàǹtì ẹ̀ kò nílé ó sì bí ọmọ ọlọ́mọ yunifásitì ó sì ń tọ́ ọmọ ó sì láwọn ìyàwó tí ń tọ́ ó sì ní àwọn ọmọ tó jẹ́ ilé ẹ̀kọ́ gbé áfíìsù lè Kùránì mo
kò sí ebi pa wàlíyọ̀ ọlọ́run èyí lówó àmẹ́bí ò ní pa wọ́n àwọn ọ̀rẹ́ ọlọ́run gbogbo tí wọ́n bá sì ń ṣe láyé ni wọ́n ó ṣe wọn ò sì ní dúró ayé ìdápẹ̀lú ọ̀rẹ́ ọlọ́run tí ń jẹ́ wàlíyì èdè lárúbáwá ni wòlíì èdè lárúbáwá ni tí ń jẹ́ bẹ́ẹ̀ lọ. káwá wo gbogbo ẹ̀ ń lọ bẹ́ẹ̀ torí ibi tọ́pọ̀lọpọ̀ ti ń forí jálé agbọ́n àwọn èèyàn mọ̀ àwọn àáfàá ńláńlá àwọn ìdílé àáfàá ńláńlá nílẹ̀ Yorùbá àwọn ìdílé àwọn ẹni Ọlọ́run tó fi wá dọ́dọ̀ bàbá wa ní Redeem Adébóyè wọn lọmọdé búròkó bojú wẹ̀yìn sọ̀rọ̀ pé òjò lóró ìrókò ń jà lọmọ tó búròkó ni tó bojú wẹ̀yìn so òjò lóró ìrókò ń jà ní pé ká ṣọ́ra lórí tá a bá ṣe ká ṣọ́ra lórí ìwà tá a bá wù torí pé èèyàn lè máa ṣe Sunday Igboho ṣètò adé dìbò ńbàdàn wọ́n tún lè lú ọlá lò nìbàdàn ìlú rẹ̀ ní olóyè ìlú ni ibi tí wọ́n ti bí ni síbẹ̀ náà ń kọ́ ọlọ́wọ́ rọ́wọ́ ni ó sì ṣàǹfààní fáwọn èèyàn torí pé téèyàn ọba ti tẹ aṣọ àgbà mọ́lẹ̀ tí ọba bá ní má ta aṣọ àgbà mọ́lẹ̀ kì í ṣàṣọ tágbà wọ̀ sọ́rùn ó kọjá yẹn lọ́dọ̀ àgbàlagbà ni ẹ wá wo nǹkan owó tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn èèyàn wọ́n fi ń kọ́lé sí Mòwe wọ́n fi ń kọ́ kọ́ńplẹ́ẹ̀sì wọ́n fi ń kọ́lé sóṣogbo wọ́n fi ń kọ́lé sẹ́dẹ̀ wọ́n ń gbowó lọ́wọ́ olóṣèlú wọ́n ti lọ bá bàbá Ayọ̀ Adébánjọ tó ẹ fún wa lówó a ṣiṣẹ́ fún Peter Obi nígbà election tó lọ ní Ẹdẹ PDP ní ẹ rí pé bẹ́ẹ̀ máa ń sọ́dọ̀ la pé olóṣèlú ni Sunday Igboho tọ́ọ̀gì olóṣèlú mo sì tún máa ń yan tọ́ọ̀gì olóṣèlú ni Sunday Igboho PDP sì ni mo ní ṣé Sunday Igboho ti jáde pé òun ò ṣe òṣèlú mọ́ òun ò ṣe PDP mọ́ òun ti fa káàdì yá nígbà tí mo pé òun ò ní rówó gbà gbogbo ẹ̀ mo máa ń jáde sọ kí sípà fi ń bá yẹn jẹ́ kílẹ̀ Yorùbá bá lè dá ni ṣùgbọ́n ẹ má jẹ́ kẹ́nìkan máa ṣe bíi màláìkà ta ló mọ́ láyé lọ bá Ayọ̀ Adébánjọ lọ bá Àtíkù ó gbowó lọ́wọ́ Tinubu ó gbowó lọ́wọ́ Àtíkù ó gbowó lọ́wọ́ Òbí abìmọ̀lé kàntàkàntàn bí ìmọ̀lé onílù táwọn bàbá wa bá ní abìmọ̀lé kàntàkàntàn bí ìmọ̀lé onílù tó bá dọjọ́ Kérésì ká tó jẹ̀bà ká tó ká tó jẹ̀bà ká tó jẹ̀rẹsì ó dọ̀ọ́dún ńlá onílù nù o tó bá tún di ọjọ́ Jímọ̀ àbọ́jọ́ ọdún òpópó mọ́kà mọ́rùúrú àlìjáná nílé wa òun náà nù o tó bá tó dọjọ́ eégún gangan onílù náà ni ọjọ́ ilé òrùjẹ́ ilé eégún ẹ wo nǹkan báwọn ṣùgbọ́n àwọn tó ń sọ̀rọ̀ wá bá ń sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kò lè nílọsíwájú àfi tá a bá lẹ́ni torí ẹ̀ pé ẹ̀ẹ̀kejì tó sì tún sán lórí tẹ́yìn bá lẹ́yìn sán lórí tó ń gbá lórí ẹ̀ gidi gan bíi Tinubu Agbósínbàjò lọ wọlé bámárì ni ṣé yóò lè sọ fún wọn ẹgbẹ́ epo pamọ́ ẹ kó dọ́là pamọ́ a máa dìbò ẹ pààrọ̀ íǹkì owó a máa wọlé ṣé yóò lè sọ̀rọ̀ máa sọ yìí pé ète Ànábì sallallahu alaihi wasallam ní pé ète lógun jíjà ta ló kọ́ Buhari tó fi jáde tí fi ń kà bòtòbòtò bí àjẹ́ tí fi ń ní ká máa bóun bẹ tí ń bẹ Tinubu ló kọ gbọmọ Nàìjíríà bẹ́ẹ̀ tí rí ẹ jẹ́ ń lo jíǹgù Tinubu jáde ẹ jẹ́ ń lo táwọn Nàìjà fọ Tinubu ṣe ẹ jẹ́ ń lo jáde Nàìjà fọ ọba àti ṣe jíkẹ́ tó mọ tó bọ̀. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọmọ olódò dẹ. ìbádùn lẹ́yìn yóò ìwọ lẹ́yìn.
aláyà ló lè gbódó ńlá àkàrà wòǹgbà ló kájú ẹ̀kọ́ gírí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹni orí ṣàdá láti mú ìgbà ọ̀tun bá orílẹ̀-èdè wa Nàìjíríà àṣeyọrí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti sẹ́nitọ́ Kashim Shettima lórílẹ̀-èdè Nàìjíríà ó kọjú ohun àtẹrẹ ránmọ́ránmọ́ wò ká tó rí Tinubu ló lè ṣe òun ló kàn ẹ fìbò sọ̀rọ̀ lọ́jọ́ sátidé tó ń bọ̀ yìí ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì February 25 ibi àmì ìgbálẹ̀ ẹgbẹ́ òṣèlú APC ní kẹ́ ẹ máa tẹ̀ sí tó bá dọjọ́ kọkànlá oṣù kẹta March 11 ẹ dìbò fún sẹ́nitọ́ Teslim Kọ́láwọlé Fọlárìn kẹ́tọ́ àbò òkúlé Ọ̀yọ́ lè jíǹde kídẹ̀kùn bá tẹrú tọmọ aṣíwájú ló kàn fẹ̀sì ló kàn àwa ló kàn ẹ̀yin ló kàn Yorùbá ló kàn APC Naija for Bat ló ń kéde. bó ṣe nínú ẹ jẹ́ ká jáde ká lọ dìbò wa fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbogbo táwa ń ṣe wọ́n tó lè láà gbowó ni àwọn ò gbowó ní táwa fẹ́ gbà lọ́jọ́ ọ̀la ọmọ wa bílẹ̀ Yorùbá ó ṣe dáa làwa fẹ́ gbà. ọ̀rọ̀ lọ́wọ́ adé yìí a ti gbọ́ o wípé Igi Ẹlẹgun làwọn tẹ́níkà wá fẹ̀yìntì àwọn o àrògùn tó lé Professor Banji Akíntóyè àti Banji kejì tí wọ́n fi sá lọ Kútọ̀nù tí wọ́n lọ jókòó bẹ́ẹ̀. ìyẹn onítìrí ìyàwó MKO Abíọ́lá reclaim kínní kan occupation rádaràda òyìnbó oríṣiríṣi là ó máa gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Yorùbá nation là ń gbọ́ nígbà tó yá declaration là tún ń gbọ́ nígbà tó yá kí ló tún kàn lẹ́yìn declaration occupation la tún gbọ́ o lẹ́yìn yóò reclaim la tún gbọ́ agbóyìnbó ju Amẹ́ríkà wọn lọ agbóyìnbó ju Wọlé Ṣóyínká tiwa lọ onítìrí láṣòyìnbó tàná mọ́mọ́ sọ́tò ní òyìnbó yìí ti pọ̀ ju Ààrẹ Laji ò gbọ́ Gẹ̀ẹ́sì o kí ló dé ìrọ̀wọ́ láàmú pa fúnra wa ìrọ̀wọ́ láàmú pa fúnra wa ẹ̀ ń tàwọn èèyàn ń parọ́ á dìbò aṣíwájú Bọ́lá Ahmed Tinubu sì ní gbogbo àwọn ọmọ Yorùbá tá a jójú lówó tá a dìbò fún lóyè Sunday Ìgbòho ni ló ti lọ sí ọ̀dọ̀ Peter Obi tó rán yẹn lọ sọ́dọ̀ Adébánjọ bàbá ọmọ yín tẹ̀ ń ṣe àtìlẹ́yìn fún á ṣiṣẹ́ fún o Ìgbòho wa Sunday Ìgbòho lọ́kànjú owó ó ti pọ̀ jù Sunday Ìgbòho lọ́kànjú owó ti pọ̀ jù àbùkù ní tóun bá ti gbẹ́wò òun wọ̀ ilé ẹni tó lóko lòun lọ ìwọ náà lọ rán yẹn lọ sọ́dọ̀ Àtíkù ìwọ náà lọ rán yẹn lọ sọ́dọ̀ kínní ọ̀dọ̀ Tinubu èmi ti mọ ti Tinubu ti pẹ́ ìlànà èèyàn sì ń gbọ́gbà yẹn tán ní 600 million 6 billion bílíọ̀nù mẹ́fà ní Ìgbòho ń béèrè fún káwọn òṣìṣẹ́ fún Tinubu bílíọ̀nù mẹ́fà nígbà tí pé ìṣòro páwa ń sùn ni gbogbo tí ń lọ́lẹ̀ Yorùbá ò yá wa àwọn òsì àti ẹ̀ léèyàn àti ẹ̀ jẹ́ ìkankan lù bá àti ẹ̀ jẹ́ ìkankan àti ẹ̀ láwọn èèyàn tó jẹ́ ìkankan àti ẹ̀ súnmọ́ èèyàn ó lẹ́pa ilẹ̀ sì ń gbà wọn àwọn ọba ti gbowó àbí wákà yín kọ́ àwọn ọba ti gbowó ẹ̀sìn mẹ́rin wá ọ̀pọ̀lọpọ̀ yín nìsín ni òkè gbèmí òkúta wẹ́rẹ́ òkè gbèmí ọ̀pọ̀lọpọ̀ yín kọ́ lòkè ti gbèmí ọ̀pọ̀lọpọ̀ yín kọ́ lòkè ti gbèmí ẹ̀ borí àgbàgbé náà èébú lẹ́ẹ̀mọ́ bú ìpìlẹ̀ ẹ̀mọ́ sẹ́ èyàn lépè lẹ́nu oòrùn rọ̀lẹ́ a máa wọ̀ bá bongágà èyàn lépè lẹ́nu rádaràdà ìrókò ní bó ń ṣe ń gbẹbọ lọ́sàn tó ń gbẹbọ lóru tọmọdé ń kúnlẹ̀ fún tágbà ń kúnlẹ̀ fún tó bá ti jòyè tẹ́ ń wárí fún ó ní tóun bá mọ̀ pé sóyà ni ó mú òun wálẹ̀ wọ́n wàá lọ́n pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ wọ́n wàá fò sẹ́ràn jẹ́ ọmọdé ọ̀wà máa taari òun lọ taari òun bọ̀ pé lọ sílẹ̀kùn fáwọn èèyàn ọmọdé náà máa taari òun ìrókò lóhùn ò ní ga jolú lọ pé kí láǹfààní gíga tóun ga tó ṣe pé ibi yẹpẹrẹ lọ́kàn òun lọmọdé wa ń taari lọ taari bọ̀ òun tó ń gbẹbọ lọ́sàn tó ń gbẹbọ lóru já ṣọ́ra lórí kí la fẹ́ jẹ
lórí kí la fẹ́ jẹ à ń pariwo nígbà rí ẹ̀rọ náà lọ mọ́ ẹ̀dá wákà ẹbẹ̀ sí ní ìpátẹ́ ń pa òsè arákó ló fi ń san ẹbẹ̀ sí ní sọ̀rọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Sunday Igboho ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ẹlẹ́làgà ìjọba ìbílẹ̀ ẹni sẹ́nẹ́tọ̀ tó ń sojú ibẹ̀ ẹni rẹ́pù tó ń sojú ibẹ̀ ẹbí wọn pé kí ni wọ́n ṣe sí Ìgbòho onígómìnà tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ kí ni wọ́n ṣe síbẹ̀ Tinubu ó ṣe tiẹ̀ sípínlẹ̀ rẹ̀ àbí èèwọ̀ bá a ṣe ní Buhari ṣe Buhari ní gómìnà kankan mọ́túlù rẹ̀ sí. PDP sì ni ọ́ nígbà ọ̀rọ̀ tí Fatai Aborode ní Ìgàngán ọ̀tọ̀ ní báwọn àjíyàn báwọn Fúlàní náà ń dabẹ̀ láàmú àwọn Yorùbá alábọ̀dé náà sì ń bẹ́ńbẹ́ tọ́pọ̀lọpọ̀ nǹkan mí ń bẹ tẹ́lẹ̀ tó gbọ́ ẹlòmí kọ́lẹ́ ti gbọ́ pé yabalẹ̀ ẹlòmí kọ́lẹ́ ti gbọ́ àbí sọ pé yabalẹ̀ lálùbáríkà gómìnà sọ pé ọ̀rọ̀ Aborode ọ̀rọ̀ òṣèlú ni ìyàwó Aborode sọ bàbá Aborode sọ inú ilẹ̀ lò camouflage lé lórí ńgbà náà àṣọ páwọn Fúlàní ọ̀ṣọ́ sẹ́ńbẹ̀ alábọ̀dé sì ń bẹnu àwọn èèyàn àbálejò tó fi òru wọ̀lú ibi bàbá fọ́jú la síngì ó lọ́wọ́ ara alẹ́ nù ni ẹ wá gbọ́n tí wọ́n sọ o nípa olóyè Sunday Igboho bóyá wà tá ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹni tó súnmọ́ pẹ́kì ni o mo ń bọ̀ já fún mi. Oòduà àgbèwà kò ní gbé ọ̀dàlẹ̀ mo kí gbogbo ọmọ Yorùbá ní tilé toko orúkọ mi ni Sunday Adébáyọ̀ tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Sunday Àárọ̀ struggle Yorùbá nation àjọ bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni kò ṣe kí wọ́n pò àwa sínú kọ́lọ́run kó ṣàánú wa ṣe rí ibi tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá fojú sí ọ̀run gbábẹ́ òun làwa ṣe jáde lánàá tá a fi lọ sí ọ̀dọ̀ Bọ́lá Ahmed Tinubu tá a lọ dìgbà fún torí pé kò ṣọdún yìí kò ṣọdún tó lọ tí Sunday ti rán mi Sunday Igboho tó ti rán èmi Sunday Àárọ̀ tó ti rán mi lọ sí ọ̀dọ̀ Bọ́lá Tinubu tí ó dẹ̀rù kó bá mi ò jíṣẹ́ mo ti jíṣẹ́ tó iṣẹ́ yẹn ti kan Bọ́lá Ahmed Tinubu lára ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà ó ti rán bàbá wa Muideen Bello Ajani ó ti rán wọn lọ síbẹ̀ ó ti rán ọba Olúgbọ́n lọ síbẹ̀ tí pùfù wà ìjáde tajáde lánàá tó bá lóun ọmọ pa ó parọ́ ni gbogbo nǹkan tó lọ́mọ bá fi ń jẹ̀dá yà kó fi jẹ ẹni tí ó bá parọ́ láàrin mi àti ẹ̀níyà. kábàkọ̀ fún wa mi tí Sunday ń kó àwọn Sunday Igboho tó ń kó àwọn ọmọ Yorùbá lọ irọ́ ni. ó lè kákọ̀ gbogbo yín náà láti mọ̀ tẹ́lẹ̀ àwa ti mọ̀ tipẹ́ ipẹ́ níbì kankan lọ oko parun ni àbí nígbà bàbá wa at age of 87 years tán làwọn fẹ́ gba òmìnira fún Yorùbá orílẹ̀-èdè wo wọ́n ti ń ṣerú ẹ̀ ẹjọ́ tí ẹ̀ máa ṣerú èyí ń bọ̀ láti ilẹ̀ á ti rí pa rẹ̀ á ti rí tó ń bá bọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọ̀kan sọ pé òun fẹ́ di president lónìí ẹwùgbà tó ti ń bá a bọ̀ tí ò sì jáde ẹ̀ka tó jáde náà lẹ́rú ti ń ba gbogbo wọn ọba àwọn ilẹ̀ Yorùbá ọba àwọn ilẹ̀ Haúsá ọba àwọn ilẹ̀ Ìgbò ọlọ́pọlọnu gbogbo wa lámọ̀gbà tí ẹgbẹ́ òṣèlú bẹ̀rẹ̀ padà éèdì àmọ́ bí wọ́n ṣe bàjẹ́ kí ó tó lọ dá ACN nílẹ̀ kí ACN ó tó ní gómìnà 5 kí wọ́n tó papọ̀ mọ́ra wọn kí wọ́n tó lè ríjọba gbà lọ́wọ́ PDP Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni lórí àdéhùn èèyàn ó ti máa bá nǹkan kan bọ̀ kó tó bá dé ẹnìkan kàṣàdé ní wá jáde tí ìbá ṣe pín gbọ̀rọ̀ Yorùbá nation délẹ̀ ọ̀dà lọ́dún 3 sẹ́yìn èèyàn mélòó ló gbóòkọ Professor Banji Akíntóyè ṣé Professor Banji Akíntóyè sì wà lára àwọn tó dá Yorùbá nation gánlẹ̀ sẹ́ẹ̀rù pọ̀ gangan wà ń bẹ̀ ọ̀rọ̀ òní kọ́ ìtàn àádọ́ òpìtàn kú lèmi ìtàn Yorùbá nation gan àgbà ilẹ̀ Yorùbá so ó wà lára àwọn tí wọ́n ń gbé bíbọ̀dù káàkiri gbà yẹn this Yorùbá land ilẹ̀ Yorùbá níbí ibi kìíní kan níbí ìjọ wọn pe Professor Banji Akíntóyè wọlé Laji Abbas pẹ́ ẹja máa gbélé lọ. ṣebí sọ́ọ̀kù tájọ́ ń ṣe ni
níjọ́ tó ń àtàkì ilé èmi àti ẹnìkan náà jọ lọ sí Kútọ́nù èmi mo dájọ́ dé Kútọ́nù so kọ́lọ́n kó ṣàánú wa ṣọ́ọ̀gù ó ti sọ ṣọ́ọ̀gù ọmọ Yorùbá ti sọ di alternative rẹ̀ láti máa fi gbàwó lọ́wọ́ ẹrú gbàwó lọ́wọ́ làkàṣègbè. ẹnìkan kọ́ bẹ́ẹ̀ pé lórí ọ̀rọ̀ ti Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams ọ̀rọ̀ tí Ààrẹ Ọ̀nà Kakanfò lé PDP l'Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn ò fi bò sẹ́ni Peter Obi àti Àtíkù wọn jọ ń ṣiṣẹ́ papọ̀ ni gbogbo àwọn Ayọ̀ Adébánjọ Ìbà Gani Adams gbogbo wọn yẹn bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ PDP ni wọ́n bí Ààrẹ Ọ̀nà Kakanfò kéde wípé ó yá òun ṣe àtìlẹ́yìn fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kò lè tẹ̀jú ká rẹ̀ lọ. ọ̀dà èdè tó fi kọ́dà yín lójú ládùúgbò tí Ìbà Gani Adams ń gbé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yóò tó mẹ̀gbọ́n búlé bùtù ẹ̀ gbogbo àwọn èèyàn kò nítumọ̀ ẹ̀fà Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ ìbá ti nígbà tí Peter Obi lọ bá wọn kí sí báàrí ẹ̀fì wọn lẹ̀ lélẹ́yìí ojú gbogbo wọn ni ó ṣe ọ̀tá èyún ti bẹ̀rẹ̀ ti pẹ́ kò sì fi bò ṣe ni pé ọ̀tá gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń pọ̀rọ̀ òṣèlú máa ń pọ̀rọ̀ gbogbo táwọn wò táwọn Ìgbòho ń ṣe Yorùbá nation òṣèlú ní bẹ́ńbẹ́ asọ́ngbà náà pé kíní yìí lọ́wọ́ nú òǹkàlùkù nísìnyí ń korodo òbò tiẹ̀ òǹkàlùkù ló fẹ́ wà kó fẹ́ gbajúmọ̀ káyọ́ ọmọ mi kí n lérò lẹ́yìn ọba wa lérò lẹ́yìn olè lérò bí eégún òyìn nìbàdàn kó ń bẹ̀. títí dọ́rọ̀ ọ̀dọ̀ àwọn olóṣèlú tí proof ẹ̀ wà lọ́wọ́ títún tiwa táwa lè mú jáde sọ̀rọ̀ mi yé lọ́sùgbọ́n lọ́dìbò Ọ̀ṣun state ó ṣe Fádélékè àwọn ọmọ ẹ̀ wà ń bẹ̀. ìbò Ọ̀ṣun tẹ́ǹdì láìpẹ́ inú o ẹni tó wà ní Kútọ́nù tá ń pariwo Yorùbá nation kò ní síbò lọ́ṣun kò ní síbò lẹ́kìtì wọ́n sì ń ṣiṣẹ́ fún PDP èmi tí mo sì ń sọ́sẹ́ àní PDP ní Ìgbòho pé àní kó jáde kó sọ pé òun èé ṣe òṣèlú mọ́ àbí kó fa káàdì ya lójú gbogbo aráyé wọ́n ṣiṣẹ́ Fádélékè ẹ̀yìn sì ń kú lórí pé kò ní síbò nígbà tí kan wá láti Èkìtì tẹ́ wá pa lọ́jọ́ta ó kàn wéèsì láìfọ ara ẹ̀ nì àwọn ẹni ìwọ́n kàn pa yín dànù èmi sọ pé kí ló farálì ló tà ń ṣe ṣùgbọ́n nígbà tí òkété ti bórù wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wá tí wọ́n mọ̀ fi ṣe cover up wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ṣe ẹgbọ́n nǹkan tó bá kú ọkàn para rẹ̀ dànù ni ètò jáde ojú ajá ń ṣẹ̀jẹ̀ o Sunday Igboho mo ti jíṣẹ́ tó ọrin mi o ìwọ náà dà lónìí ìwọ náà dà ẹ̀sìn sì ń pariwo àwọn sì ń gbowó lórí yín wọ́n sì ń pariwo kò sí nǹkan kan àgbà Yorùbá nation December wọ́n sì ṣiṣẹ́ fún Adeleke PDP lọ́sùn am I communicate ṣètìrí nǹkan àní igi ẹlẹ́gùn ẹ̀ ṣọ́ra bẹ́ẹ̀ bá ní igi tẹ́ ẹ fẹ́ fẹ̀yìntì tó bá rẹ̀ yín ẹ wò dáadáa o ẹ tó fọwọ́ kàn wò kẹ́ má lọ dẹ̀yìn gbé torí ẹni tí ò ní ìyá kì í dégbò ẹ̀yìn o ṣètìrí nǹkan báwọn. àwọn púrúfù wà àwọn náà mọ̀. ọ̀dọ̀ àwọn bàbá Ayọ̀ Adébánjọ ó rán ìyàwó ẹ̀ lọ gbowó ń bẹ̀. ìyàwó rẹ̀ lọ́rọ̀ lọ́dọ̀ ní Sunday Igboho lọ gbó lọ́dọ̀ Ayọ̀ Adébánjọ yìí pé a ṣiṣẹ́ fún Peter Obi ọ̀jẹ̀lẹ̀ oròjẹ̀lẹ̀ eégún ẹkùn. ìyàwó ẹ̀ ìyá Ayọ̀ rán lọ gbowó ń bẹ̀ tí wọ́n púrúfù ẹ̀fẹ́ mi tó mọ iye tó ti gbà mẹ́ tó dẹ̀ ń fi wọn lọ́kàn balẹ̀ mẹ́ pé àwọn aṣẹ́ fún Peter Obi ṣe ó lè ṣe fún Peter Obi ni ó léèyàn tó kó fún tí ó kó lẹ̀ fún Peter Obi àwọn alákérò wa wá sínú struggle Yorùbá nation ó ti pẹ́ táwa ti wà nínú struggle ṣùgbọ́n a rò pé bóyá pé ọ̀nà wà ń bẹ ni ìbúra tó bú fún ìbúra èké ìbúra ẹ̀tàn ni so now. tẹ́ ẹ bá wo bí ọ̀rọ̀ struggle ṣe bẹ̀rẹ̀ àwọn OPC àwọn ẹ̀kọ́ OPC tó ya kúrò lára ti Ìbà Gani Adams tí wọ́n rí gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn ìlọ́kọlọ̀ bólóyè Sunday Igboho
àwọn Àgbẹ̀kọ̀yà tí wọ́n ya kúrò lára àwọn bàbá àpilẹ̀ àwọn ọmọ tó lọ bá Ìgbòho àwọn tí wọ́n jọ bẹ̀rẹ̀ nu. níbo lẹ rò pé yóò ṣe rí. ọgbọ́n owó tó ń gbà kiri lọ́wọ́ àwọn olóṣèlú lọ́wọ́ àwọn Shina Peller lọ́wọ́ àwọn ọmọ Yorùbá mi náà tàtà àwọn Yorùbá tàtà mi tọrọ kò bóyá tó kí ni nǹkan tó fi ṣe. ọlọ́fíà ilé sí Germany. lọ́wọ́ Shina Peller ọmọ Professor Peller ń gbowó lọ́wọ́ wọn ó ń ṣe gbogbo ẹ̀ wọ́n lọ́ọ́ fi ra lé sí Germany. ṣé Shina Peller ń lówó tó bẹ́ẹ̀ ni lásìkò là ń ṣe ìtàn Yorùbá lẹ́ẹ̀sì lè gbowó ọmọ ṣe o ẹni tí wọ́n máa ń fẹ́ náà lórí irọ́ èmi gan bọ́yá èmi gan mú rìn fújì ìtàn Yorùbá mo dé o bọ́yá lè máa náwó fún wa táyé kọ́rẹ́sì kí n máa kí ọ láíláì fún mi lówó ó dààmú òfòró. ọ̀fìn kọ́ shopping complex sí Mùwé nígbàfọ̀ ọ̀fìn kọ́ duplex sí Fògbó ìyàwó ẹ̀ náà kọ́ ó kọ́lé sí Ẹdẹ gbogbo púfẹ̀ ló wà lọ́wọ́ fídíò wà lọ́wọ́ wa. wọ́n sì ti èyí sì ń kú lọ ẹ máa fẹsẹ̀ rìn iléyá àwọn sì ń gbowó wọ́n sì ń gbádùn wọ́n ń fírẹ́ṣì kalẹ̀. àbẹ́ ṣé èmi mò ń tó àṣírí wọn báyìí àbẹ́mi mo sọ gbogbo tí a sọ lọ ní ìtọ́lọ lóṣù kìíní ọdún tí gbogbo ń jọ ń tó àṣírí ara wọn. ṣùgbọ́n kí èèyàn máa ṣe bí ìpò ní áńgẹ́lì ọ̀rọ̀ pọ̀ o èyí tó ṣe é sọ ní kò sì sí ìtì ń lọ táwọn ọmọ gúdúgbé ọ̀rọ̀ ńgbọ̀ ọba já. Laji Abbas. ẹ jẹ́ kó di during the week ọ̀sẹ̀ tá a máa mú yìí kán tó dìbò a ṣe world press conference gbogbo proof bó ṣe ń gbowó lọ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ àkáǹtì tó fi ń gbà gbogbo ẹ̀ là á mọ̀. tèmi kankan tí mo ti bá gbà rí tó ti rán mi sọ́dọ̀ olóṣèlú ṣùgbọ́n ṣe mọ̀ pé kọ́lọ́n kó ṣàánú wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ nǹkan tó kàn. èyí tá a lọ ṣe lánàá tá a lọ dìgílà fún Bọ́lá Ahmed Tinubu ẹni tó bá ronú jinlẹ̀ dáadáa á mọ̀ pé àwa ò fi Yorùbá nation lẹ̀. àwọn tó lọ àkàndọ̀rọ̀ Awíkòkó Sunday Àárọ̀ Omíyalé àwọn èèyàn pọ̀ báyẹn Jábélé ní Gàngán wọ́n pọ̀ báyẹn tí wọ́n lọ. ètò ìta ń ṣe o ìta afẹ́ ṣe àtìlẹ́yìn fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu afẹ́ ṣe àtìlẹ́yìn wa kéde àtìlẹ́yìn wa ṣùgbọ́n lórí bí yóò ṣe ní jẹ ilẹ̀ Yorùbá àfojúsùn wa ni pé bí ilẹ̀ Yorùbá ṣe wà lólómìnira wọ́n sì tó bọ̀rọ̀ lọ pé ẹnì kìí ṣègbà àkọ́kọ́ tèmi ó pilẹ̀ wá bí ní Ìgbòho pilẹ̀ ti rán wa wá ó ti rán Laji mídìn ó ti rán bàbá wa Kábíyèsí Olúgbọ́n pé ẹ bá wa bẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu òun nìkan nílẹ̀ Yorùbá ló lè dá sọ́rọ̀ mi tí ìjọba àpapọ̀ fi lè fi ojú àánú wò mí lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ sì ni tó bá wọlé òun náà ló lè dá sọ́rọ̀ mi tí mo fi lè mórí bọ́ torí wípé nígbà táwọn kan sọ wọ́n ti fi ẹ̀mí house arrest ìgbélé ni wọ́n fún Sunday Ìgbòho ní Kútọ̀nù ìgbélé ni ìṣègbè bóyá ó ti ní kò gbọdọ̀ kọjá lé ibi tó wà àwọn tó wà lóyìnbó máa ń yé wọn house arrest yìí ṣe tí wọ́n máa ń fún yàn náà ní Nàìjíríà náà tí wọ́n bá rí i pé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ó lágbára ṣùgbọ́n ẹ wo Sowore wọ́n fún un pé kò gbọdọ̀ kọjá Àbújá ṣùgbọ́n àmọ́ wà bẹ́ẹ̀ tó bá fi lè kọjá Àbújá ṣùgbọ́n àmọ́ wà bẹ́ẹ̀ pé bọ́mọkùnrin ṣe ń lọ tí ń báwọn èèyàn sọ̀rọ̀ kó má pé yóò rú wọn nínú sí ìjọba ṣùgbọ́n àmọ́ wà bẹ́ẹ̀. a gbọ́dọ̀ kó fún ọ̀nà méjì ni ṣé ká tún lajú sílẹ̀ kí Àtíkù tó wá ṣe president tí Fúlàní lọ Fúlàní tún dé Fúlàní náà ló ń pa wá ní Yorùbá àwọn oníṣẹ́rú ẹ̀ proof ẹ̀ wà ibi tó ti pèèyàn tó ní kán lọ bóun bá ti kù bóyá wọn máa rówó gbà lọ́wọ́ Àtíkù fún un àwa gbogbo proof ẹ̀ lẹ̀ wá sọ fún yín àwọn ò ní parọ́ mọ́ tó ń dọ́wọ́ dalẹ̀ máa ń balẹ̀ lọ ni ẹ tí ò bá ládùúgbò tán ló máa parọ́ tí ó máa parọ́ tí ó máa ṣépè rọ́ ṣùgbọ́n àkọ́mọ́ wọn gbọ́n pé bí ọba lọ lógún ọdún ọjọ́ kan tuntun báyìí ló tọ́ bá àwọn proof ẹ̀ wà lọ́wọ́ ruta wa tá a tù síta tó bá tásìkò because kò sọ gbọ́dọ̀ àfi ní tù síta náà torí
ìwọ tó ràn wá lọ ká lọ bá ẹbẹ Tinubu ló wà ní ọ̀rẹ́ kìíní gọgọgọ a lọ síbẹ̀ àwa gbé personality tiwa lẹ agbórúkọ tiwa a lọ síbẹ̀. èyí tó fa wàhálà ni wípé nígbà tí wọ́n lọ tó wá di pọ́rọ̀ yìí jáde ìgbà táwọn lọ kéde àtìlẹ́yìn wọn táwọn èèyàn dẹ̀ rí pé gbogbo àwọn aṣọ tó súnmọ́ Ìgbòho ìní àwọn ẹbẹ̀ sì ní pé Ìgbòho láti ní kí Kóìkì ó jáde àwọn kan jáde Ìgbòho ọmọ sí bí wọ́n ṣe lọ lóde ń sọ yìí nígbà tí Ìgbòho sá kúrò ní Ìbàdàn tó sá lọ sí Kútọ̀nù ẹni tí wọ́n jọ lọ sí Kútọ̀nù rẹ̀ gbogbo òrìn òun ò gbójú jáde gbogbo òrìn tí wọ́n jọ ń rìn àti bẹ́ẹ̀ ṣe ń gbowó àti bẹ́ẹ̀ ṣe ń ní property ṣùgbọ́n ẹni náà dọ́gbọ́n sọ́bì kan pé ẹlẹ́kan kan ń dá gbogbo ẹ̀ jẹ́ ní ẹwúrú àwọn omíyalé kí lọ́jọ́ orí ọmọ ẹwọ́n tó fojú wí náà ajá tó lọ ilé ẹkùn tó bọ̀ níbẹ̀ tó bá lọ sọ́dọ̀ àwọn DSS àbẹ́ẹ̀mọ̀ àwọn tí wọ́n kó sí DSS ní àwọn ológun àwọn mọ̀pó àwọn tó ṣe pé wọ́n mọ̀ èèyàn mú tí wọ́n bá tọ́jú èèyàn lẹ́ẹ̀kan ìní ẹ̀wọ̀ gbogbo wọn ó kàn mí Kàbírù kòkòrò ọmọ àdúgbò tèmi ni àbúrò ló jẹ́ síbí lórí ọ̀rọ̀ Sunday Igboho ilé Sunday Igboho wọ́n fẹ́ wá àtáàkì bẹ́ wọ́n pa lọ́dún tó lọ sí àrórí Kàbírù kòkòrò wọn ò sin orí rẹ̀ mọ́ wọ́n forí ẹ̀ sí pẹpẹ súùpù ní o wọ́n fi gúnṣẹ́ ní o wọ́n ta ní o ọ̀sọ̀nù ní o wọ́n rí ní o àgbọ̀n kankan pọ̀ orí rẹ̀ ẹ wo ibi tí ẹ̀tàn jẹ ẹ wá dúró èèyàn tí wọ́n ti pa kí ni wọ́n ṣe fún ìyàwó Kàbírù kòkòrò ó dà pé ìyàwó méjì ní àbúrò mi ní kí ni wọ́n ṣe fún ìyàwó Kàbírù kòkòrò lójú agúgù kí ni wọ́n ṣe fáwọn ọmọ rẹ̀ lórí irọ́ àfi sọ nígbà tí mò ń pariwo nígbà wọn ṣe rálì táwọn kan jáde pé bọ́ọ̀ bá kú ọkàn kú for nothing pé ọ̀parẹ́ ìdànù ni tó bá dénú sàárè lọ́wọ́ tó máa sí gàgà ojú rẹ̀ ọwọ́ àmọ́ bú ẹkú pé àsáwọn olórí burúkú ìtàn wá ni wọ́n máa pariwo fún yín àwọn tí wọ́n wà rẹ́lẹ́ bá ṣe ń ṣèlú àwọn ilé wọn gbàjẹ́ Yorùbá ní sàkóyún tá a là wọn gọ́vnọ̀ ni wọ́n honorable ni wọ́n mínísítà ni wọ́n connection wo wọ́n ní láyé ojoojúmọ́ wọn làwọn ń kọ lẹ́tà Ààrẹ dá lẹ́tà tí wọ́n kọ àwọn kan ń bẹ tí wọ́n bá fẹ́ kí Joe Biden president America kó wá sí Nàìjíríà láàrin oṣù kan ní Nàìjíríà ni yóò dé Nàìjíríà pé kàn wá kí wá ní níbi tí wọ́n lẹ́nu dé láyé nínú ọmọ Yorùbá nínú ọmọ Nàìjíríà ibi tọ́lọ̀ ń kẹ́ wọn tí wọ́n lẹ́nu dé láyé máa parọ́ máa ṣe rádaràda. On behalf of your name àgbowó lọ́wọ́ àgbẹ̀gbọ́ ni ẹ fún wa lówó no báwo lẹ́sẹ̀ bá release Sunday Igboho lásán. ẹ já gbọ́ jíǹgù Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lẹ́ẹ̀kan sí jàre ìjà múra á dìbò lọ́jọ́ Sátidé. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọmọ olódò dẹ. Aláyà lórí ibùdó ńlá àkàrà wòǹgbà ló kájú ẹ̀kọ́ gírí. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹni orí ṣàdá láti mú ìgbà ọ̀tun bá orílẹ̀-èdè wa Nàìjíríà. Àṣeyọrí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti Sẹ́nitọ́ Kashim Shettima lórílẹ̀-èdè Nàìjíríà. Ó kọjú ohun àtẹrẹ ránmọ́ránmọ́ wò ká tó rí. Tinubu ló lè ṣe é, òun ló kàn. Ẹ fìbò sọ̀rọ̀ lọ́jọ́ Sátidé tó ń bọ̀ yìí ọjọ́ 15 oṣù kejì February 25. Ibi àmì ìgbálẹ̀ ẹgbẹ́ òṣèlú APC ní kẹ́ ẹ máa tẹ̀ sí tó bá dọjọ́ 11 oṣù kẹta March 11. Ẹ dìbò fún Sẹ́nitọ́ Teslim Kọ́láwọlé Fọlárìn. Kẹ́tọ́ àbò ìpínlẹ̀ Ọ̀yọ́ lè jíǹde kídẹ̀kùn bá tẹrú tọmọ. Aṣíwájú ló kàn, ẹ̀sìn ló kàn, àwa ló kàn, ẹ̀yin ló kàn, Yorùbá ló kàn. APC Naija for bat ló ń kéde. ẹnìkan sọ pé up nepa iná ẹ̀ ò lọ a rí pé láti bẹ̀rẹ̀ àwa náà rí bó ṣe ń ṣe torí kò lọ ó sì ń ṣẹ́jú mo rò pé yálà kò sí yí pé tí ewé bá ti kún bo àwọn wáyà iná ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so tó bá dọ̀la òun ó tún lọ gé ẹlẹ́ẹ̀kejì ṣe arántí pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu fẹ́ ṣe iná tí Aṣíwájú fẹ́ ṣe yóò tó pínlẹ̀ Èkó lò àti pínlẹ̀ Ògùn gbà yẹn Ọbásanjọ́ ni ọ̀mọ̀jọ́ ṣe ń gbà nínú abitáwa sì ti ń gbádùn náà jù nìbàdàn ibẹ̀ lọ́dọ̀ tiwa yìí wà látàárọ̀ iná yẹn lọ pẹ̀lú mo ṣe ń sọ̀rọ̀ iná kò lọ
ṣùgbọ́n kò sí orílẹ̀-èdè kan náà láyé tí náà ti ṣe kíní wọ́n ti ń gbá bọ́ọ̀lù rí ní England tí náà lọ wim wọ́n ti gbá World Cup rí tí náà lọ wim yóò yé ṣe nǹkan tuntun ṣùgbọ́n lóòótọ́ la mọ̀ pa àgbádùn náà ṣùgbọ́n lọ́dọ̀ mi táwa wà yìí àwa ń lo náà 22 hours táwa bá lo náà rárá lójúmọ́ láà lo náà 20 hours à ń lo náà 22 hours à ń lo náà 23 hours a sì lo náà 24 hours ìjọ mi ó ti wà nítorí pé láàrin ọjọ́ mẹ́fà mo ò pa náà wa mo ṣètò láàárọ̀ iná mo lù mo yè pa náà ìdìsìn iná sì wà báyìí náà so ká bá a lè mọ̀ so jẹnẹrétọ̀ mi bóyá ètò tí mo ṣe káyìn torí pa Akíndélé tóun sì wà nídìí tẹlifíṣàn tóun fẹ́ wò ló fi lóun ọ̀ lọ tan jẹnẹrétọ̀ nígbà yẹn yóò láti lò kẹ́yìn so ẹ jẹ́ ká ṣọ́ra ká sì jáde ká túyáyá ká lọ dìbò wa fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ jẹ́ n fi orin àkàndọ̀rọ̀ kíní ni mo fẹ́ lò tẹ́lẹ̀ Yorùbá ronú tèmi ṣùgbọ́n ẹ já lọ sórí YouTube àkàndọ̀rọ̀ Awíkoko tó ti rìlíìsì ewì rẹ̀ bí ṣe máa ń rìlíìsì wáyé bọ̀ pé ẹ̀bùn ti pọ̀ jù. ilé mi ò fi máa dìde o ẹ jẹ́ fàyílẹ̀ àkàndọ̀rọ̀ Awíkoko lọ́wọ́. ẹ̀yìn lérò ayọ̀ adébànjọ bàbá tẹ̀yìn lójú ọ̀pá dàgbé èjìká o. ẹ̀yìn lérò ayọ̀ adébànjọ bàbá tẹ̀yìn lójú ọ̀pá dàgbé èjìká o. ẹ̀yìn lérò bàbá ayọ̀ adébànjọ bàbá tẹ̀yìn lójú ọ̀pá dàgbé èjìká o. ẹ̀yìn lérò ayọ̀ adébànjọ bàbá tẹ̀yìn lójú. Àgbàlẹ́ńdà ọjọ́ alẹ́ lẹ́mọ̀ wáyé àtúbọ̀tán ọjọ́ àti sùnmọ̀ ló kù ẹ̀yìn lójú ayọ̀ adébànjọ bàbá ẹ̀yìn ní ẹ̀rọ orúkọ ẹjọ́ òde mọ̀mọ́ ní ẹ̀yìn ní ẹ̀rọ ayọ̀ adébànjọ bàbá tẹ̀yìn lójú ọ̀pá lágbèrè jìká o. ọ̀rọ̀ tí ò tó kún ní bàbá jẹ́ ògègèlè ní sọ akédodo àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tìlù àjàó àrùn Awíkoko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́kiri bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ẹsẹ̀ bọ́ọ̀rẹ̀ ní bàjálì ó ṣe làwé bàbá ayọ̀ adébànjọ ní tá a bá dìbò yẹn bá president inú òun máa dùn nínú sàárè rẹ̀ if Nigeria's put in bad president I be enjoyed in my grave when the result come ẹ̀rín pamẹ́ kò lè rẹ́rìn bí àṣàrò tó gbẹ̀bọ̀rùn kò lẹ́ni bò ń bá kú kí wọ́n daṣọ àrẹ́bò sálákọ̀ọ́rí ṣiṣẹ́ ní owó rẹ̀ kó tó lọ ènìyàn mọ̀ yá òkú yín lórí inú sàárè tí wọn òkú rẹ̀ bá ń bàjẹ́ nínú kò tó ń kọ́ ẹ̀yin tó jẹ́ pé lójú ayé yín lẹ́yìn yín ti ń bàjẹ́ abẹ́yẹ ọ̀mọ̀ ní sá pé àjẹ́ tó ní kọ́ mu gbọ́mọ́là pẹ̀lú òkú ẹni òní ẹ̀ka àdáwọlé ara rẹ̀ onímọ̀ ń bà kó jẹ́ bí àdábá yàgò tán sí kò ní gbélé adìẹ ayọ̀ adébànjọ sóró sáàsùn kọ̀mọ̀ pé sàárè ara òun lòún bà á jẹ́ ìwọ tó bínú ọmọ ìyá rẹ̀ nítorí àtẹnujẹ ìwọ ayọ̀ adébànjọ tó torí ọ̀tẹ̀ta ìrántí ẹlẹ́rú òun kò ní síta tọ̀ sínú ilé nítorí ìlara òbínú orí títí o sì tán mọ́lé nítorí inú ni bí ni ó sì parí máyé lára àkísà rẹ̀ ti dágbére àkìtàn gbogbo abẹ́rẹ́ ò lè dá dúró ká lè bá àmàkó sì wà láyé olùsí wúkọ́lẹ̀ kọ̀ọ̀kan àwọn gbàdúrà gbogbo tí ì lọ kọ́ wà láyé kí Bọ́lá Ahmed Tinubu fi jẹ pírẹsidẹ́ntì lójú ayé lójú ẹ̀mí rẹ̀ káwá fi kẹlẹ́ gàmúgà gbé ọlọ́run káàtì ó dẹnu bodè ìpínlẹ̀ Anambra bí ọmọ ìyá rẹ̀ tuntun Peter Obi wà ẹni tó bọ́ ìrandíran rẹ̀ dàgbà ẹni tó bọ́ ìrandíran rẹ̀ lọ́jọ́ ogbó ẹni tó ṣe ìrandíran rẹ̀ lóore tó fi ṣẹ̀ṣẹ̀ láti ayé lọ òdúró ọlọ́run rí o afẹ́nifẹ́re di afẹ́nifẹ́bi ẹgbẹ́ tó yẹ kó máa sojú ìran Yorùbá ẹgbẹ́ tó yẹ kó jẹ́gbẹ́ tí ń jà fúnra wa ẹgbẹ́ tó yẹ ká máa wò níwájú fẹ́ wá di ẹgbẹ́ tí ń sọ̀pọ̀tì ẹ̀ka ẹgbẹ́ tí ń polówó fẹ́yà tí ò fẹ́ràn wa fa Ayọ̀ Adébànjọ á lè máa dìbò fẹ́yàn gidi ta ló dá láàrin wa Peter Obi ni àbí Àtíkù oore kan ni wọ́n ṣe fún orí àgbà yaníọ̀ àgbà òfò àgbà tí ò tó lé ọ̀dàlẹ̀ àgbà tí ń fàárọ̀ ayé rẹ̀ dálẹ̀ ọ̀dàlẹ̀ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ọ̀dàlẹ̀ Bọ́lá Ìgè tí Bọ́lá Tinubu ò lè ju àwa lójú
kíkọ́ wíwo olóògbé yẹn kì í ṣàfihàn ìran bàbá yín ní owó kọ́ fẹ́ ọgbọ́n nínú ìtàn pálákọ̀ọ́rí yín lọ́rọ̀ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ lẹ́wọ̀n ayẹlẹ́rìí wípé àṣìkìwẹ̀ pé oyè níyì Jeremiah Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ọkọ̀ dídí orúkọ tẹ́rọ́rìsì ìjọ alákọ̀ọ́rí yín lọ́sẹ̀ Bọ́lá Ìgè lẹ́gbọ̀n ẹ̀yìn tí ò fi wọlé primary ní 1998 orí Bọ́lá Ìgè ló yẹ ká fàkalẹ̀ ní táìmù yẹn sí bàbá Olúfáláyé kẹ́ni Bọ́lá Tinubu rà nígbà yín tí ọ̀sán wú sọ́jà yín lọ́lẹ̀ rí ni ó pa yín lọ́mọ ó bá ìyàwó mọ́ ọ lọ́wọ́ ni àbísẹ́ yín lọ́gbà nítorí pé kò fi owó ìpínlẹ̀ kó pẹ̀lú rẹ̀ ìní ń bí ọ nínú kẹ́ni wọ́n fòkúra ayé rẹ̀ sí yàtọ̀ sọ́sẹ̀lú iṣẹ́ ìwòlẹ̀ yín dálẹ̀ alọ́ràn ọ̀sìnrán Yorùbá kí ni wọ́n gbé kọ́ láti máa tako ìran Yorùbá lójoojúmọ́ àkàndá mọ́nípínlà àbí ọmọ olódò ìdẹ́gbà lọ́wọ́ rẹ̀. tó ẹ lọ gbọ́ ìyókù fúnra yín lórí Awíkoko lórí YouTube àti lórí Facebook Àkàndọ̀rọ̀ Awíkoko TV ẹ lọ gbọ́ ń bẹ̀ tó orúkọ tèmi ò ìfìgbà kan yípadà Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn ó dàbọ̀.